taxi dípò bismillah wọ́n ní niyas. bí wọ́n fẹ́ jẹun dípò bismillah wọ́n ní niyas. wọ́n fẹ́ jókòó. wọ́n fẹ́ jókòó niyas. nígbà tá ṣètánì wá rí wípé wọ́n ń fi niyas wé ọlọ́hun ìwọ̀n ya àwòrán rẹ̀ láti sọ wọ́n dolórí ibú. Allahu Akbar. àwọn èèyàn wá bá débi wípé wọ́n máa ṣe àdúrà. ya Ibrahim ya Ibrahim ya Ibrahim ya Ibrahim ya Ibrahim ya Ibrahim ya. dípò ya Allah. dípò ya Rahman. ya Allah ya Rahman. Yorùbá bọ̀ wọ́n sọ̀rọ̀ Yorùbá ní páńpẹ́ òfura páńpẹ́ jáná àjà òfura àjà jìn. Ǹjẹ́ kí lọ́rọ̀ yìí tọ́kalẹ̀ lórí? Ó nípa wa mùsùlùmí òde òní aláàgbólúwa wa gbọ́ aláàgbà pé la ilaha illallah, àgbà pé kò sẹ́ni tó yẹ ká jọ́sìn fún lódodo àyàfi Allah, àgbà pé kò sẹ́ni tó yẹ ká máa pè àyàfi Allah subhanahu wa ta'ala. Àmọ́ o aláàgbà ní àmọ́ àgbà tán yányán. Ọlọ́run máa ṣàṣàánú wa o. Tá a bá gbà tán yányán a ò gbọdọ̀ lẹ́lòmíì tá a mọ̀ pé àyàfi Ọlọ́run ọba wa subhanahu wa ta'ala. Àmúmọ̀ ìyanilẹ́nu o. Àwa mùsùlùmí là á mọ̀ tún bá bí pa tún pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Ẹni tí ń pòǹkọ àlìjànú láàrin wa, ẹni tí ń pòǹkọ ṣéwù láàrin wa. Àmọ́ o bó wá yé wa ní bí òye wa kò tiẹ̀ àti ẹ̀wà mọ̀ gan, nítorí pé àwa tá à ń pe ṣéwù tá à ń pòǹkọ àwọn nǹkan míì yìí, àwa ní látún wá máa takò àwọn oníṣàngó ńgbà tán bá ń pe Ṣàngó wọn. Oníṣàngó fẹ́ pe Ṣàngó tiẹ̀ yóò kí olúwa rẹ̀ yóò kí Ọlọ́run ọba rẹ̀ pé Ṣàngó olùkóso. Oníṣàngó nù yóò tún kí dáadáa Ṣàngó olùkóso. Ìjọ tí mùsùlùmí ọmọ ìyá wa bá gbọ́ níbi tá ti pe Ṣàngó olùkóso, mùsùlùmí amẹ́rẹ́ yóò ní wọ́n ń pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Ẹ̀rín apamí ipe wọ̀tọ̀ wá sáfẹ́lẹ̀ yìí ṣebí wọ̀hún náà lọ tún wá lọ rí bára rẹ̀ níbi tá ti ń pe ya Sheikh Ibrahim gawthun lil wara, ya Sheikh Ibrahim gawthun lil wara. Ọgbọ́n yìí ìwọ mùsùlùmí ò ń bá wọn mú jó bàndírí ń bẹ̀, ìwọ mùsùlùmí ìwọ náà ń pariwo nìyáàsí ń bẹ̀. Dákun lọ́ọ̀rì béèrè ìtumọ̀ ń tọ̀ ń wíhun ọ̀ọ́rì pé Ṣàngó olùkóso àti ya Sheikh Ibrahim gawthun lil wara. Bóyá àkéwù rẹ ní ìdáwọ́ làmú lọ́ọ̀rì béèrè ìtumọ̀ gbólóhùn tán wílédè Lárúbáwá ọ̀ọ́rì pé ìyàtọ̀ méjì péré náà ní bẹ láàrọ̀ ọ̀rọ̀ méjèèjì. Kí ni ìyàtọ̀ àkọ́kọ́? Ìyàtọ̀ àkọ́kọ́ ni pé ẹni tó pe Ṣàngó olùkóso ó fèdè Yorùbá pé ẹni tó pe ya Sheikh Ibrahim gawthun lil wara òun fèdè Lárúbáwá pé. Ìyàtọ̀ àkọ́kọ́ nù. Ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì tó tún lè rí ń bẹ̀ òun náà ni pé ẹni tó pe tàkọ́kọ́ pẹ̀lédè Yorùbá Ṣàngó ló kọ ẹni tó fi bẹ̀ ó kọ tiẹ̀ nù. Ẹni tó pe tiẹ̀ lédè Lárúbáwá Ibrahim ló ń fi sí tiẹ̀. Ìyàtọ̀ ọbẹ̀ náà nù o. Sọrí tá a bá ti mú eléyìí kúrò tán kò sí yàtọ̀ láàrin méjèèjì mọ́ kọjá pé ìtumọ̀ kan náà ni. Torí ìtumọ̀ olùkóso táwọn eléyìí pe Ṣàngó òun náà ní ìtumọ̀ gawthun lil wara táwọn eléyìí náà pe Sheikh Ibrahim Ilyas. Kọ́rọ̀ tí mo ń sọ bá lè yé ọ dáadáa. Ṣé ẹ rí ibi táwọn oníṣàngó ti gbé orúkọ Ṣàngó sí wọn, ìwọ yóò kọ Ṣàngó kò ń bẹ́ẹ̀ kọ́ wa gbókọ Ibrahim Ilyas sí. Ọ rí i pé rẹ́gí ni ó ṣe nígbà tẹ́ bá fẹ́ tú ìyún sédè Yorùbá. Ibi tó kọ Ṣàngó wá ń bí náà wà lọ rí mú bí tán fi ti Sheikh Ibrahim Ilyas sí níbi tètè Lárúbáwá. Ẹ rí i pé kò ní yàtọ̀tọ̀ síra wọn. Bó ní Ṣàngó bá ní Ṣàngó olùkóso ó yá fi Ibrahim Ilyas síbẹ̀ kọ́ wá ní Sheikh Ibrahim olùkóso, Sheikh Ibrahim olùkóso. Ọ rí pé tó bá ti tú báwọn
ìtumọ̀ rẹ̀ náà ni ya Sheikh Ibrahim magawthun lil wara. sọ wàrà òun ní Ṣàngó náà tán ni pé Ṣàngó Olúkòso bàbá wa sọ lédè Lárúbáwá ẹ̀ka wa mú kọ Ṣàngó kẹrọra kì í bọ bí tẹ́ fi Ibrahim sí bẹ̀ náà ni kọ́ wa ní ya Sheikh Ṣàngó gawthun lil wara. ọ rí i pé ayé ẹ̀ka ṣoṣo tá a kọ̀ra rí bẹ̀ ni pé kò mọ̀ bá wá sínú orin Lárúbáwá mu bí Lárúbáwá tí máa ń gbé pọ̀ ẹsẹ̀ ilé orin wọn kalẹ̀ báwọn kọ́ olórí ẹ̀rọ tẹ́kàn rí bẹ̀ nù àmọ́ nínú èdè Lárúbáwá yóò rí ìdíjòkó dáadáa ibi pé ya Sheikh Ṣàngó gawthun lil wara. ṣe rí i pé orí ìgbà ká fura páńpẹ́ òfura páńpẹ́ jáná ẹ̀jẹ̀ òfura àjàjìn ọlọ́mọ tá a ṣàánú wa o. ẹ dákun tá a bá mọ̀ pa fẹ́ gba la ilaha illallah ẹ jẹ́ a lọ rí jáwọ́ níbi àpọ̀n tí ó yọ. ẹ dákun ẹ jẹ́ ká ju ìgbàgbọ́ wálẹ̀ tán yányán f'Olúwa wa subhanahu wa ta'ala. ìwọ látùmọ̀ wá la nígbàgbọ́ sọ́lọ́run tátùn wa mọ̀ pọ́nká ọ̀kan míì lẹ́yìn Ọlọ́run. a wà á máa tako ẹni tó ń pe Ṣàngó Olúkòso. à ń tako yìí à ń tako ẹni tó kọsẹ̀ tó pe Jesus àníkíní jẹ́ bẹ́ẹ̀ yóò ṣe máa pe Jésù lẹ́yìn Ọlọ́run. àmọ́ àwọn èèyàn ti wá òun wá pé ya Sheikh Ibrahim magawthun lil wara. àwa ń bẹ̀rẹ̀ sí ní mújó ìdákùn kí ni ìyàtọ̀ láàrin gbogbo wọn. mùsùlùmí ti wá ó kọsẹ̀ ó ṣe níyàs àwa ní ọ̀kárí ọmọlẹ́yìn Sheikh Ibrahim Inyas dáadáa. kò sí ìyàtọ̀ láàrin gbogbo dáhùn yìí àìtí ìdọ́lọ́wọ́n ọba wa mọ̀ tó àtàìtí ìfẹ́ nígbàgbọ́ sọ́lọ́run tán yányán òní ṣe ń dà wá láàmú. ṣe rí tá a bá ti ṣe tán tá a fẹ́ gbọ́ lọ́wọ́n ọba wa gbọ́ ya Sheikh Ibrahim gawthun lil wara. ẹ dákun ìjà lọ rí jùlẹ̀ torí ìtumọ̀ kan náà Sheikh Ibrahim kò lè jẹ́ gawthu fún gbogbo àgbáyé o. kódà Sheikh Ibrahim Inyas wọn lè jẹ́ gawthu fún ara wọn wọn lè ṣe gawthu fún ara wọn torí pé ìtumọ̀ gawthu òun ni pé ẹni tó lè gba gbogbo ayé là lil wara. a bá ti ní gawthun lil wara ẹni tó lè gba gbogbo ayé là ìtumọ̀ rẹ̀ nù. so Sheikh Ibrahim Inyas bá dánwò bá dé nínú ilé wọn ká tó wá sọ pé ládùúgbò wọn ká tó wá sọ pé ní local government wọn ká tó wá sọ pé ní state wọn ká tó wá sọ pé ní country wọn ká tó máa ní lágbàáyé pátápátá wọn lè yanjú tinú yàrá wọn tádánwò Ọlọ́run bá dé ọlọ́mọ sí àṣọ wa kó ń bẹ́ o. ìdí rèé gbogbo wọn tí wọn náà bá ń bẹ́ ń di gbólóhùn yìí tọ́ ọ bá mọ̀ pọ̀ fẹ́ nígbàgbọ́ tó yẹ kóró jáwọ́ ń bẹ́ẹ̀. tọ́ ọ bá mọ̀ pọ̀ tó fẹ́ máa pe nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run tó ti ń ká ọ lára pé wọ́n ń pè yín láfẹ́ ẹlẹ́bọ jáwọ́ ń bẹ̀ kan ni wọ́n pè yín láfẹ́ ẹlẹ́bọ mọ́ nítorí pé ńgbà tó o bá ti ń pe nǹkan papọ̀ mọ́ Ọlọ́run bàbá yìí ọ ti ń fi nǹkan míì náà ọ ti fi ń kọ̀ǹpíà Ọlọ́run ọba wa subhanahu wa ta'ala nìyẹn. ìdí rèé kò sẹ́ni tí ń jẹ́ gawthu Ọlọ́run ọba nìkan ló lè gbà wá là o. Ṣàngó kì í ṣe Olúkòso bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba wa subhanahu wa ta'ala òun nìkan náà ni ọba tó lè gbà wá lẹ̀. ẹ wo ànábì wa Muhammad ṣe ẹgbẹ́ Sheikh Ibrahim Inyas kí tiẹ̀ ní comparison tá a máa ṣe ọ̀nà jù síra wọn. ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìwọ náà gbé alukurani rẹ kó lórí ṣe nínú suratul A'raf Quran chapter 7 ayah 188 Quran chapter 7 ayah 188 dákun lọ rí bá wọ àyà yìí ìjà mọ̀ tó lùwà wá wí Olúwa sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìpè qul la amliku li nafsi naf'an wala darra. ìdí ànábì máa sọ fún wọn la amliku li nafsi èmi Muhammad ò ní kápá fẹ́mi ara mi naf'an láti máa ń fà nìkan wọlé fún ara mi wala darran kódà yìí ní kápá láti gbé ìlera kan kúrò fún ara mi. ànábì wa Muhammad yìí kódà Ọlọ́run ní kó tún tẹ̀síwájú pé walau kuntu a'lamul ghaib kálẹ̀mí Muhammad bá mọ kọ̀kọ̀ ni o lastakthartu minal khair in tí ń jẹ́ oore in tí ń jẹ́ dáadáa in ìbájú ó pọ̀ lọ́dọ̀ tèmi nìkan ní wa ma massaniya as-su' aburú kankan ò bá ti kàn mí. Ànábì ní in ana illa nadhirun wa bashirun liqawmin yu'minun. Ànábì ní ìjẹ́ kankan kọjá pé mo wá kìlọ̀ fáwọn ẹni táwọn bá ní ìgbà t'Ọlọ́run mo dẹ̀ wá jẹ́ olùfúnni ní ròdùnú fún àwọn ẹni tó bá ti gbà t'Ọlọ́run. tá Ànábì bá wá jẹ́ báyìí ẹ dákun
táwa ní Sheikh Ibrahim Inyas tá ànábì bá wá dé báyìí ẹ dákun táwa ní Sheikh Ahmad Tijani tá ànábì bá wá jẹ́ báyìí ẹ dákun táwa lẹ́ni tá tún wá mọ̀ pé bẹ́ẹ̀ lẹ́yìn Ọlọ́run tá lẹ́ni ká tó wá máa sọ pé àwọn tó ń pè Ṣàngó náà sẹ́ni gbogbo ẹ̀ wọn ní ẹja àjáwọ́ mẹ́ ànábì wa Muhammadu o bá ànábì ò bá ti wá ní kápá ilé ìfẹ́ mi ara rẹ̀ kò lè ní ìfẹ́ lòmíì Sheikh Ibrahim Inyas wọn ní kápá nǹkan ìfẹ́ mi ara wọn lè ní ìfẹ́ lòmíì ẹ̀yin olùgbọ́ wa ẹ̀dí Ọlọ́run ọba yín mú òun nìkan ṣoṣo wọn ní olùgbàlà. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. You can make dua, invocation of Allah subhanahu wa ta'ala, saying, Ya Rasulullah. It is not permissible, ladies and gentlemen, brothers and sisters, it is not permissible to use the name of Rasulullah as intermediary in your dua. إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله. If you ask Allah. If you seek refuge from Allah subhanahu wa ta'ala. Don't ask no one other than Allah. Who gives life? Who gives death? Who gives sickness? Who gives the cure? Who benefits? Who harms? Khalas, put your trust in Allah subhanahu wa ta'ala. If you need to ask anything from anyone, go ask Allah subhanahu wa ta'ala. وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ. When my servants ask you about me, Allah says, I'm near. Let them invoke me. Let them invoke me. Let them supplicate to me. So when you want to make dua straight to Allah. Ask Allah subhanahu wa ta'ala with His names and attributes. Ask Allah with His names and attributes. There are certain etiquettes when you make dua. Sometimes people, when we say dua in Arabic dua means invocation or supplication. For those of you who don't understand Arabic. There are certain etiquettes for your dua to be accepted. Don't just go and say, oh Allah, give me. There are certain etiquettes. There's so many etiquettes. One of them is to use the names and attributes of Allah in your dua. Allahumma ya arhamar rahimin, ya ahad, ya samad, use His names, the beautiful names of Allah and His attributes when you're making dua, and Allah subhanahu wa ta'ala shall grant you what you asked for bi'idhnillah. Àwọn táwọn ń sìn torí pé Ọlọ́run tóbi kọjá káwọn ní máa bá sọ̀rọ̀ tààrà. Àwọn táwọn ń sìn làwọn ìṣàtẹ̀gùn lọ́sọ̀dọ̀ rẹ̀ nìkan rìbó náà ìlànà ìzọlífà fúnra Ọlọ́run rẹ̀. Pé àwọn fi hàn ṣàtẹ̀gùn lọ́sọ̀dọ̀ Ọlọ́run kan lè sún àwọn ọmọ Ọlọ́run ìtẹ́nu àwọn ọ̀gbà tí bá sọ torí pé tóbi pọ̀ ju àwọn lọ. Àwọn Ọ̀rúnmìlà ni wọ́n máa bá sọ, Ṣàngó ni wọ́n máa bá sọ, Ọya ni wọ́n máa bá sọ, Ọ̀ṣun ni wọ́n máa bá sọ, Oòduà ni wọ́n bá sọ, màálù tó ń sìn ni wọ́n bá sọ, òkè tó ń sìn ni wọ́n bá sọ. Ọlọ́run mi ò fẹ́ kẹ́ fi kankan ṣàtẹ̀gùn sọ́dọ̀ mi. Tààrà ni ẹ máa wá bá mi. Tààrà ni ẹ máa wá bá mi. Ẹ má fẹ́ ní kankan ṣàtẹ̀gùn, ẹ má fi Jésù ṣàtẹ̀gùn. Ẹ má fi kankan náà ẹ̀dá mi ṣàtẹ̀gùn. Inú Suratul Ghafir, Surah ogójì Al-Quran Karim, Aya ọgọ́ta, Quran chapter 40 verse 60. Ọlọ́ni wa qala rabbukum. Wa qala rabbukum ud'uni astajib lakum. Innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. Ọlọ́ọ̀bá yín ní èmi gan tààrà ni ẹ pè. Má fi ẹnìkan ṣàtẹ̀gùn sọ́dọ̀ mi, má fi Jésù ṣàtẹ̀gùn, má fowó kankan ṣàtẹ̀gùn, má fẹ́ èèyàn kankan ṣàtẹ̀gùn, má fi kankan ṣàtẹ̀gùn, èmi ni ó pè. Tọ́ ọ bá ti ń pè mí astajib lakum, ẹ̀yin tẹ́ ẹ bá pè mí dà yín lóhùn, má fi kankan ṣàtẹ̀gùn. Tààrà ni ọmọ bọ̀ lọ́dọ̀ èmi Ọlọ́run tọ́lá rẹ̀ ga. Aya tí ń bẹnu Suratul Mu'minun lẹ́yìn fata'ala Allahu malikul haqqu la ilaha illa huwa rabbul arshil karim. Aya náà tó tu aya 118 Quran chapter 23 tààtì wí mẹ́ta nù ẹ̀ lẹ́ẹ̀kan aya ń padà gbé wa náà wípé tààrà ní ẹ̀pẹ̀ mi ó ní. Wa man yad'u ma'a Allahi ilahan akhar la burhana lahu bihi فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. Ọlọ́run àwọn tó bá ń pe ẹlòmíì yàtọ̀ sí mi tí wọ́n lẹ́rìí èmi Ọlọ́run yọ̀ǹda pé kẹ́ ẹ pe ẹlòmíì yàtọ̀ sí mi
la burhana lahu bihi kò sí àwíjàre fún yín kò sẹ́ni fún yín lórí ẹ̀ pé ẹlòmíì náà gbé yàtọ̀ sẹ́mi Ọlọ́run fa innama hisabu inda rabbihi ìṣirò sẹ́ẹ̀rẹ̀ ọ̀dọ̀ èmi Ọlọ́run ní ń bọ̀ ń bọ̀ àjábọ̀ fún mi ìtọ́jẹ yóò tẹ fi mí lẹ̀ ti fi ń pe lágbájá pe làkàṣẹ́gbè lẹ́yìn mi ẹ wá lọ́mọ pé kò lè jèrè lọ́dọ̀ mi ẹ má jẹ́ kèfèrí ẹ tó fi mí lẹ̀ tí ó pè mí ti ń pe nǹkan mi ò ní jèrè lọ́dọ̀ mi innahu la yuflihul kafirun kò ní jèrè lọ́dọ̀ mi ẹ ń bá fi mí lẹ̀ tí ó pè mí tí ó sìn mí tẹ́tẹ́ lómi ní pé nǹkan mi ní sìn kò ní jèrè lọ́dọ̀ mi àìmọ̀ yáyà lè sọ̀rọ̀ ẹ̀